èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tẹ̀ni wọ́n ní àwọn elder tó wà nínú palace pé bí kábíyèsí ṣe ń dunnú tí wọ́n ń yọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tuntun tí a bí àwọn twins tí olórí tó bí wọ́n ní bí àwọn elder bí wọ́n ṣe náwó nìyẹn pé àwọn fẹ́ sọ̀rọ̀. Wọ́n ní náà ní àsìkò yìí kọ́ ló yẹ kí kábíyèsí jẹ́ kí àwọn olórí jáde nínú palace. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí sọ fún wọn wípé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì, ẹ̀yin èèyàn lé tẹ́bà tí subscribe o. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advertisement lórí channel yìí, ọlọ́kọ̀ òjọ̀kan owó pọ́kú ló bá dé. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagist@gmail.com. ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí wọ́n ṣe ń ṣe jubilation nínú palace tí gbogbo wọn yọ̀ tí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní bí àwọn ẹ̀dá yìí bọ́ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn o, tí wọ́n ní kí kábíyèsí kí wọ́n fi àwọn olórí sílẹ̀ nínú palace nítorí pé ẹni tí ó tiẹ̀ tí wá ṣẹ̀ṣẹ̀ bímọ gan, ó tiẹ̀ tí wá bá ọ̀rọ̀ yẹn, ó ti wá bá dé ibì kan. Wọ́n ní kábíyèsí ní kó má dá sí ọ̀rọ̀ àwọn ìyàwó àwọn ọmọ, wípé wọ́n lè dá sí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ o, bí àwọn ṣe fẹ́ ṣe ìjọba Ilé Ifẹ̀, pé ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti jọ. Wọ́n ní wọ́n lè dá sí ọ̀rọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣèjọba Ilé Ifẹ̀ o. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ìyàwó àwọn kí wọ́n má dá sí mọ́, wípé àwọn ni àwọn fẹ́ àwọn ìyàwó yìí, àwọn dẹ̀ mọ irú ìgbésẹ̀ tó yẹ kí àwọn gbé lórí wọn, wípé àwọn ò fẹ́ kí àwọn elder kí wọ́n fi ẹnu sí ọ̀rọ̀ àwọn ìyàwó àwọn ọmọ. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí pé kí àwọn olórí yìí kí wọ́n lọ ra lé. Títí tí a ṣe ń sọ̀rọ̀ yìí, olórí Rónkẹ́ àti Mariam wọn ra lé, wọ́n yarí, wọ́n láwọn ò ní kúrò nínú palace. Recently la gbọ́ tí Mariam sọ wípé tí kábíyèsí bá fẹ́ kó ń kó nu palace o with one condition, kí wọ́n fún un ní royal mansion èyí tó wà ní Lẹ́kì. Wọ́n ní kábíyèsí ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, pé Queen Naomi ló ní royal mansion èyí tó wà ní Lẹ́kì. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn elder yìí púpọ̀ nínú wọn ni wọ́n sọ́pọ̀tì olórí Rónkẹ́ àti Mariam nítorí pé bí a ṣe gbọ́ o, allegedly o, wọ́n ní pé wọ́n ń gba nǹkan lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí ti sọ fún wọn wípé kí wọ́n má dá sí ọ̀rọ̀ àwọn ìyàwó àwọn ọmọ o, kí wọ́n fi ọ̀rọ̀ yẹn sílẹ̀. Àwọn làwọn fẹ́ wọn, àwọn dẹ̀ mọ̀ bí àwọn ṣe máa yanjú ọ̀rọ̀. Bí a ṣe gbọ́ o, wọ́n ní nǹkan tí àwọn elder yìí sọ ni pé kí wọ́n jẹ́ kí àwọn olórí dúró sínú palace nígbà tó jẹ́ pé ìkan nínú wọn ti bímọ. Wọ́n ní kábíyèsí ní kó má gbé ẹnu sí ọ̀rọ̀ family àwọn ọmọ, ọ̀rọ̀ ìyàwó àwọn kan fi sílẹ̀. Wọ́n láwọn làwọn fẹ́ àwọn olórí. Wọ́n ní kì í ṣe ìyàwó àwọn elder. Wọ́n ní kí wọ́n dá sí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti àwọn tó wà ní Ilé Ifẹ̀, bọ̀ ọ̀rọ̀ àwọn ìyàwó àwọn, gbogbo àwọn olórí kan má dá sí mọ́. Bá ṣe gbọ́ tí kábíyèsí ṣe sọ nìyẹn. Ẹ mọ̀ pé àwọn elder yìí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ti pẹ́, tó jẹ́ pé tí kábíyèsí bá ti gbé ìgbésẹ̀ kan tó bá ti fẹ́ parí báyìí, ṣe ni wọ́n á tún mú gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n á tún da ojú ẹ̀rù, tó jẹ́ pé gbogbo nǹkan tí kábíyèsí ti tò wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n right now mo rò pé kábíyèsí wọ́n ti rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn elder yìí. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi sọ statement yẹn wípé kí wọ́n má
dá sí ọ̀rọ̀ àwọn ìyàwó àwọn ọmọ. Wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ìyàwó ìgan wọn lọ ń bá àwọn elder yìí lẹ́yìn láti lọ máa fún wọn ní nǹkan. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ tí kábíyèsí sọ nìyẹn. Tí a bá tún gbọ́ any update, a máa jẹ́ kí ẹ gbọ́. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tẹ̀ yín náà o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.